A kú dédé àsìkò yìí lágbára Ọlọ́run àdúrà gbogbo wa yóò gbà láṣẹ Elédùà àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹwàá nínú oṣù kẹjọ ọdún 2023. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lánàá ló di gbàgbós gìrìrìkọ́ o ní agbègbè ojú òpópónà márosẹ̀ ọ̀nà àgbàdárígì lọ sí ọ̀nà sẹ̀mẹ̀ lọ́hùn-ún nígbà tí àwọn igun ìkọ̀kan láti iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ ọ̀kan nínú àwọn igun ọlọ́pàá èyí tó ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ya wọ gbogbo ọ̀nà ojú òpópónà márosẹ̀ ìlú àgbàdárígì sí sẹ̀mẹ̀ láti lọ fọwọ́ òfin mú àwọn ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ èyí lèyí tó rí sí wọléwọ̀de ní orílẹ̀-èdè wa Nàìjíríà Nigeria Immigration Service láti lọ fọwọ́ òfin mú wọn o látàrí bí wọ́n ṣe ń gbé igi dá ọ̀nà tí wọ́n ń gba owó kò tọ́ lọ́wọ́ àwọn ènìyàn pàápàá jù àwọn ọlọ́kọ̀ èyí tó ń gba ojú òpópónà tí wọ́n ń gbà lọ gbàbọ̀ tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé wọn. Àwọn igun ọlọ́pàá ọ̀hún tí wọ́n ní wọ́n kò rójú o sí ìgbésẹ̀ tí àwọn ọlọ́pàá àti àwọn immigration náà ìwà tí wọ́n ń wù pẹ̀lú bí wọ́n ṣe ń ba orúkọ ilé-iṣẹ́ méjèèjì ọ̀hún jẹ́ lórí bí wọ́n ṣe ń gba owó kò tọ́ lọ́wọ́ àwọn ọlọ́kọ̀ èyí tó ń gba ojú òpópónà kọjá ní ojoojúmọ́ èyí tó fà á kínú bí àwọn ọ̀gá àgbà yányán o fún iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣọ́ ibodè láti lè rí dájú wípé wọ́n fọ àwọn iléeṣẹ́ ọ̀hún wọ́n fọ̀ mọ́ o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé láìpẹ́ yìí lọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun àti ọ̀gá àgbà ilé yìí tó ń rí sí àwọn ẹ̀ṣọ́ tí ń ṣọ́ ibodè ní orílẹ̀-èdè yìí eyín Bashiru Adéníyì tó fi mọ́ àwọn ọ̀gá lẹ́ṣọ́ aláàbò ni wọ́n ṣe ìpàdé pọ̀ lójúnà láti lè yọ àwọn kàńdá kúrò nínú ìrẹsì àti bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ dáadáa o wọ́n ló ṣe é ṣe kó jẹ́ lára àwọn ohun tí wọ́n gbé yẹ̀wò níbi ìpàdé àtilẹ̀kùnmọ́rí ọ̀hún ṣe ní ìgbésẹ̀ tí wọ́n gbé lánàá o láti mú àwọn ọlọ́pàá àti àwọn èyí tó jẹ́ pé àwọn ni wọ́n rí sí wọléwọ̀de lórílẹ̀-èdè yìí tí wọ́n gba owó kò tọ́ lọ́wọ́ àwọn ènìyàn pẹ̀lú bí wọ́n ṣe ń lọ́ wọn lọ́wọ́ gbà láti gba owó lọ́wọ́ wọn lójú òpópónà àgbàdárígì sílùú sẹ̀mẹ̀ lọ́hùn-ún. Ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí nílé ìfowópamọ́ àgbà torílẹ̀-èdè yìí ti CBN eyín Godwin Emefiele ohun mà ló ti ń pariwo tantan nínú ìrora èyí tó wà láhàámọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀-èdè yìí tí wọ́n fi ọwọ́ òfin mú. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú oṣù kẹfà ní ààrẹ orílẹ̀-èdè yìí kéde yíyọ kúrò ní ipò ìpè Godwin Emefiele kó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ èyí tó jẹ́ pé ní ọjọ́ kejì èyí tí wọ́n lé kúrò nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ torílẹ̀-èdè Nàìjíríà ti CBN òun ni wọ́n fi ọwọ́ òfin mú. Láti ìgbà náà ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ o ni wọ́n ti ń fi ọ̀rọ̀ òpó nífun pọ̀yọ̀yọ̀ látàrí àwọn ẹ̀sùn ọ̀nà ìwakùtọ́ èyí tó ní ṣe pẹ̀lú ìdúkokò máa ti ṣíṣowó orílẹ̀-èdè yìí báṣubàṣu èyí tí wọ́n kà sí Emefiele lọ́rùn. Ní báyìí nínú ọ̀sẹ̀ tá a wà yìí Emefiele òun ló gba ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ló gbà lọ o láti ẹnu ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ eyín agbẹjọ́rò fún Godwin Emefiele ọ̀gbẹ́ni Joseph Dawood èyí tó sọ̀rọ̀ wípé oníbàárà òun inú ìrora ló wà láhàámọ́ àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ o wípé gbogbo tó bá ní ṣe pẹ̀lú ẹjọ́ pẹ̀lú rẹ̀ lọ́wọ́ báyìí kí wọ́n fagilé o látàrí pé kò lẹ́tọ̀ọ́ láti lo ọjọ́ pípẹ́ láhàámọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò DSS. Ní báyìí ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje èyí ni wọ́n ní kó máa lọ ṣùgbọ́n tó jẹ́ pé lọ́jọ́ náà gangan òun ni wọ́n tún fi ọwọ́ òfin gbé Emefiele. Láti ìgbà náà ló ti hà láwọn àwọn ọ̀ṣẹ́ ìtẹlẹ̀múyẹ́ o
ní báyìí agbẹjọ́rò rẹ̀ èyí tó sọ̀rọ̀ ọ̀hún níwájú adájọ́ àgbà ilé ẹjọ́ náà èyí tó kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó adájọ́ Nicholas Owe-Igbo èyí tí wọ́n dá ẹjọ́ náà wípé àwọn gbọ́ ni ṣùgbọ́n àwọn ò tí ì lè gbé ìgbésẹ̀ kankan lórí Emefiele wípé kí Emefiele kó sì wà ní àhámọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tẹlẹ̀múyẹ́ títí di ìgbà tí wọn yóò fi parí ìwádìí ẹjọ́ rẹ̀ tí wọ́n tàrí rẹ̀ lọ́lọ́ ẹjọ́ tí ilé ẹjọ́ yóò sì ṣe ẹjọ́ ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ. ṣé Yorùbá bọ̀ wọ́n ní késekése lẹ́rí kàsàkàsà ṣe ń bọ̀ tí í ṣe ọba késekése o ọ̀rọ̀ yìí ló díá fún afẹ́fẹ́ ìdáná tá a mọ̀ sí gáàsì èyí tó jẹ́ pé lọ́wọ́ báyìí ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àyè tí wọ́n ta ọ̀pọ̀lọpọ̀ ló sì ń ta ní ẹgbẹ̀ta náírà ó lé báyìí fún kìlò kan ní báyìí o àwọn tí wọ́n ń ta afẹ́fẹ́ ìdáná tí wọ́n jẹ́ alágbàtà afẹ́fẹ́ ìdáná ní orílẹ̀-èdè wa Nàìjíríà látọwọ́ ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún eyín Ọlátúbọ̀sún Ọládàpọ̀ ló ti sọ di mímọ̀ wípé nínú ọ̀sẹ̀ èyí tó ń bọ̀ yìí o ó ṣeéṣe o kí kílò kan tí wọ́n ń ta afẹ́fẹ́ ìdáná kó tún gbé owó lọ sókè ju èyí tí wọ́n rà á àti èyí tí wọ́n tà á lọ́wọ́ báyìí látàrí àwọn nǹkan kan èyí tí ò dánmọ́rán ní orílẹ̀-èdè Nàìjíríà Ọládàpọ̀ èyí tó sọ̀rọ̀ náà fún àwọn akọ̀ròyìn lánàá sọ di mímọ̀ ó ní lákọ̀ọ́kọ́ ó ní owó orílẹ̀-èdè yìí ti gbé owó lórí iye tí wọ́n ń ṣe dọ́là kan sí owó náírà orílẹ̀-èdè Nàìjíríà òun ló ti gbéra gọbọyì ó ní ẹlẹ́ẹ̀kejì gbogbo ìdókòwò ayélujára èyí tí wọ́n ń ṣe òun ló ti gbé owó lórí ó ní kẹ́ẹ̀tú wá máa wò iye tí wọ́n ń gbé afẹ́fẹ́ ìdáná wọlé láti ilẹ̀ òkèrè sí orílẹ̀-èdè Nàìjíríà lórí ọkọ̀ ojú omi òun náà ti hán gógó báyìí ó ní lábala ètò ààbò èyí tó jẹ́ ìpè ààbò èyí tí wọ́n ń fún àwọn afẹ́fẹ́ ìdáná látàrí àwọn ọkọ̀ ojú omi tó ń gbé ó ní gbogbo nǹkan wọ̀nyí ló ti gbé owó lórí oníṣẹ́ ìṣùmọ̀ wípé ibi èèyàn bá ti ń ṣe náà ní ti jẹ ó ní ìdí rèé tó fà á tí afẹ́fẹ́ ìdáná yóò fi gbé owó lórí tí ó bá fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ Ọ̀làdàpọ̀ náà tó tún wá sọ ó ní owó náírà ilẹ̀ yìí kò ní nǹkan kan mọ́ lórí àti wípé owó òun ló ti ní ìjákulẹ̀ sọ́wọ́ dọ́là pẹ̀lú iye tí wọ́n ṣe lọ́wọ́ báyìí. ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọmọ ìyá méjì kì í réwèlè ṣùgbọ́n àwọn ọmọ ìyá méjì kan rèé èyí tí wọ́n rí ewèlè tí wọ́n tún rí ewele wélewèlè látàrí ìwà kò tọ́ àfọwọ́rá kan èyí tí wọ́n wù tí wọ́n fi taari wọn lọ sí ilé ẹjọ́ májísírèètì èyí tó wà ní Ìṣàbọ̀ nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lánàá ti ṣe ọjọ́rú òun ni àwọn ọmọ ìyá méjì ọ̀hún Gbénga Elégbédé àti Fúnmiláyọ̀ Elégbédé Fúnmiláyọ̀ òun ló jẹ́ ìyá ọmọ tí ń tọ́ ọmọ oṣù mẹ́ta lọ́wọ́ báyìí ṣùgbọ́n tó jẹ́ pé ìwà olè àfọwọ́rá òun ni ó wù kó tó di pé wọ́n wọ túrútù lẹ́nu ẹjọ́ àti Gbénga tí í ṣe ọmọ ìyá rẹ̀ báyìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ òun di mímọ̀ àwọn méjèèjì ọ̀hún ni wọ́n wọ inú yàrá ìtajà arábìnrin kan èyí tí wọ́n pè ní Ọmọláyọ̀ àti inú ilé Aláàjì Wàhábù tí wọ́n sì kó àwọn ohun nínú ilé àwọn méjèèjì ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní Gbénga Elégbédé òun ló jẹ́ wípé ó wọ inú ilé Aláàjì Wàhábù tó sì mú àpò àpamọ́ owó rẹ̀ tá a mọ̀ sí pọ́ọ̀sì èyí tí ó jẹ́ pé owó tí bẹ́ẹ̀ ó dín díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà bákan náà Fúnmiláyọ̀ àti Gbénga Elégbédé ni wọ́n tún lọ sínú yàrá ìtajà obìnrin kan Ọmọláyọ̀ èyí tí wọ́n kó àwọn ọjà èyí tó lé ní ẹgbẹ̀rún lọ́nà igba náírà tó fi mọ́ àwọn bàtà èyí tá a mọ̀ sí slippers àti ohun ìfọnu tó fi mọ́ àwọn nǹkan mìíràn èyí tí wọ́n jí kó nínú yàrá ìtajà ọ̀hún gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́ èyí tó rojọ́ tako àwọn méjèèjì ọ̀hún nílé ẹjọ́ èyún Láìdé Rolling sọ di mímọ̀ wípé àwọn ènìyàn náà ni wọ́n ka ẹ̀sùn sí lọ́rùn ṣùgbọ́n ní ìgbà tí àwọn ọmọ ìyá méjì ọ̀hún Gbénga àti Fúnmiláyọ̀ Elégbédé tí wọ́n yóò sọ̀rọ̀ wọ́n ní lótìtọ́ àti lódodo làwọn jẹ̀bi eléyìí tí wọ́n ka ẹ̀sùn rẹ̀ sí wọn lọ́rùn kí adájọ́ ilé ẹjọ́ náà kó dákun dábọ̀ kó fojú àánú wò wọ́n ṣùgbọ́n ní ìgbà tí adájọ́ eyín E.O. Ìdòwú tí ó ṣe ìdájọ́ ní tirẹ̀ ó ní kí Gbénga Elégbédé kó lọ rèé ṣe ẹ̀wọ̀n ọdún kan gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára kí Fúnmiláyọ̀ èyí tó jẹ́ èkejì rẹ̀ ọmọ ìyá kan náà kóun lọ rèé ṣe ẹ̀wọ̀n oṣù 6 pẹ̀lú iṣẹ́ àṣekára.
èyí tí wọ́n ní wọ́n sún ẹjọ́ náà síwájú sí kí wọ́n sì máa lọ sí inú ọgbà ẹ̀wọ̀n náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé èyí tó tún jẹ́ pé ìmá ń ṣeré apanilẹ́rìn tó tún jẹ́ ọ̀kan nínú àwọn adẹ́rìn pòṣónú ní orílẹ̀-èdè Nàìjíríà tó tún jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, eyín Gbo Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Mr Macaroni ìmà ló ti ju àdó ọ̀rọ̀ ńlá kan sílẹ̀ báyìí fún àwọn aṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà wípé aláìlákàní ni wọ́n ò bẹ́ẹ̀ sì ni ọ̀dájú abiyẹmọ ni wọ́n, wípé pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n wà nínú ìrora àìríjẹ àìrímu tí ohun gbogbo tó wọ́n gógó bí méṣù ni àwọn aṣòfin ọ̀hún ni wọ́n tún pín owó mọ́ra wọn lọ́wọ́ o láti lọ fi rèé gbafẹ́ kí wọ́n fi ṣe ìgbádùn fi ṣe ọ̀run àjìjà lásìkò tí wọ́n bá wà ní ìsinmi ọ̀dìdé o. tẹ́ ẹ̀ bá sì gbàgbé ẹni tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí Godswin Akpabio ló sọ̀rọ̀ kan lásìkò tí gbogbo wọn jókòó ní ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà wípé o pẹ̀lú bí wọ́n ṣe ń palẹ̀ mọ́ láti lọ fún ara ní ìsinmi ọlọ́jọ́ ráńpẹ́ yìí, oníkálukú wọn ni ó bẹ̀rẹ̀ sí ní máa gba tólómtólóm nínú àpò àpamọ́ wọn gẹ́gẹ́ bí owó eléyìí tí wọ́n fi sinmi lẹ́nu iṣẹ́ tá a mọ̀ sí ọlídé o. èyí tó fà á kí Mr Macaroni kòkòrò ojú ó ní àwọn aṣòfin orílẹ̀-èdè yìí ó ní ẹni ibi ni wọ́n ti ń pọn ọmọ relé ìwẹ̀, wọn ò lákàkún wọn ò sì lákà ní àwọn ọmọlẹ̀ yìí, bẹ́ẹ̀ sì ni wọ́n dájú o, wọ́n kálá, wọ́n fúnjú pọ̀, wọn ò ṣe transfer rárá. ó ní bí bẹ́ẹ̀ kọ́ kò yẹ kí wọ́n lè máa pín owó kankan o. ó ní owó ọ̀hún tó yẹ kí wọ́n pín yìí ó yẹ kí wọ́n fi ṣe nǹkan fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Mr Macaroni ó ní ohun gbogbo tá a bá ṣe lónìí ni yóò dọ̀rọ̀ ẹ̀tàn, oníkálukú wọn ni yóò jábọ̀ iṣẹ́ níwájú Elédùà. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ títí dojúmọ́ ọ̀la. Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ la ó fi pàdé. ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.